eléyè mi máa sọ bóyá òun ni àbó nǹkan mi mọ̀ ẹ wo ṣe ti rí lọ́ọ̀yà bàbá Mohbad ńgbà tán dá 40 million fún ẹnu ìṣó lọ́dọ̀ òkété. ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin tèmi ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan nítorí nínú fídíò tí ẹ ń wò lónìí yìí ẹ̀yin tèmi ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé bí a ó ṣe máa play fídíò yìí fún yín nítorí nínú fídíò yìí lẹ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Ìyábọ̀ Òjó Mohbad àti bàbá Mohbad pẹ̀lú nǹkan tí lọ́ọ̀yà ṣe fún òun ẹ̀yin èèyàn ẹ máa bá wa ká lọ. The same lawyer ẹni òun nìyí òun ló represent ní ìmọ̀ bóyá òun ni o allegedly ni o hindubu o gangan ṣé òun ni àbó nǹkan èmi ò mọ allegedly mo kàn ń wò pé ṣé òun ni àbó nǹkan mi mọ nǹkan rántí ká lọ́ọ̀yà àmìnú òun ni àbọ̀ òun kọ́ torí gbà yẹn tí Gistlover tó ní kán dáwó fẹ́nu ìṣó àti òkété lọ́ọ̀yà tó gbà nìyẹn mo wọ́ǹtì ẹ jẹ́ ká máa continue show wa ẹ jẹ́ ká máa continue show wa mo dẹ̀ rántí pé kéèsì kan tá à ń ṣe ní Àbújá ní side ọ̀dọ̀ àwọn Gistlover long side ọ̀dọ̀ àwọn Gistlover òun náà ṣì ni ìyẹn the same person bó ṣe wá dọ́dọ̀ èmi kàn sọ eléyìí kó má dàbí nǹkan tí Bísí ṣe fún mi tán fún mi lọ́ọ̀yà tí mi mọ̀ pé lọ́ọ̀yà dọ̀kásì náà fún mi òun lèmi kọ́ mi sọ pé bẹ́ẹ̀ ni o mi sọ allegedly ni o oye ẹ mọ̀ pé wọ́n ní nǹkan tó bá ti ṣèyàn rí ó má yẹ pé irú nǹkan tán ṣe fún mi because ìgbà tí mo tán ní kí n gbé ìgbà tá gbé dọ̀kásì lọ sí court ní London lọ́ọ̀yà tán fún mi tó represent mi ní court tí mo san ogún mi fún lọ́ọ̀yà dọ̀kásì ni lọ́ọ̀yà dọ̀kásì ni lọ́ọ̀yà àwọ̀ òde mọ̀ so ńgbà tí kéèsì padà bàjẹ́ tán fọ́ kéèsì lójú táyé kéèsì bàjẹ́ tán tún wá sọ wípé àwa ni ká lọ sanwó fún ṣóyé lèèyàn kan wá já wa tán pé lọ́ọ̀yà ṣebí lọ́ọ̀yà dọ̀kásì nìyí ó dẹ̀ ní yes lọ́ọ̀yà dọ̀kásì lọ ẹni because òun mọ̀ pé ẹni tó gba lọ́ọ̀yà fún dọ̀kásì lọ́ọ̀yà permanent lọ́ọ̀yà ẹni nìyí ó ní yes ó lóun lè ṣe lọ́ọ̀yà fún dọ̀kásì kó tún ṣe lọ́ọ̀yà fún mi ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi so ó ti lọ fà ó ti lọ fà alẹ́jẹ́ mi sọ pé òun ni mi mọ̀ o mo kàn ní kẹ́ ẹ wò pé ṣé òun ni àbóhùn kọ́ nǹkan béèrè ni ó ti yé yín so mo kàn béèrè ni o mo kàn béèrè ni o because case tá ti jọ pàdé as a matter of fact òun ni permanent lawyer àwọn ẹnu ìṣó àti gbogbo group wọn yẹn òun ni permanent lawyer òun lájọ máa ń pàdé case kan náà wà l'Àbújá òun ló wá so side tó dẹ̀ wà àwọn tó ń represent kò kí ń ṣe side baba Mohbad ìyẹn side tó wà kò kí ń ṣe side mi wá mọ̀ bóyá òun ni o àbó òun kọ́ bóyá ó dẹ̀ máa ń ṣe irú ẹ̀wẹ̀ mi ò mọ̀ ẹ mọ̀ nínú iṣẹ́ ẹjọ́ ó lè jẹ́ pé èèyàn lè rẹ̀ it's totally rubbish go and check what Instablog posted. It's a way of dragging back Naira Marley and Sam Larry to divert our attention from the real criminal. We will not take that here. Forget it. Anything that has to do with Gistlover, I have Gistlover. Gbogbo nǹkan tó post nípa Mohbad gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́. Mo save ẹ̀. Yes, mo save gbogbo ẹ̀. Gbogbo update yẹ. Gbogbo àwọn artists tó represent here, they should be picked up for thorough investigation. Tó bá jẹ́ pé àwọn tó represent wọ Gistlover, àwọn celebrity tó represent here nígbà ikú Mohbad, why are they not being picked?
àbí ìgbà tó ń ṣe live ìwọ kọ́ ló stream ẹ̀. ṣé ìwọ kọ́ ló stream ẹ̀? If you have no connection with Gistlover, you will not carry your celebrity status to go and be doing boy and be saying yes ma for Gistlover. Ìtorí election was assassin tó máa pàyà yín. If you have no attachment with Gistlover, you will never carry your celebrity status to say yes ma for Gistlover. All the celebrity representing Gistlover during Mohbad case should be picked. Should be picked up for thorough investigation. Yes. Elo le foku Mohbad pa. Elo le gba. Báwo lẹni tí lawyer ẹni tí ó represent Gistlover. Báwo ni lawyer ẹni ẹ ṣe máa lọ sọ pé òun jẹ́ lawyer baba Mohbad. Wèrè lẹ pè wá ni. Ṣé bẹ́ẹ̀ náà lẹ rò pé gbogbo wa burú ni. Àbẹ́ lẹ rò pé akan náà gbọ́n ni. Gistlover, èmi àtẹ́jọ́ máa tá tó ń bí ni. Forget it. Forget it. Lawyer ló kó bá Baba Ìjẹ̀ṣà. Lawyer ló kó bá Bobrisky. Lawyer ló kó bá Baba Suwe. Gbogbo bí Baba Suwe ṣe ń pariwo tó, he was not with good lawyer. Baba Suwe is a prominent personality. Is a name to reckon with. Yomi Fabiyi, to the fair Baba Suwe, you see what they were doing to Yomi Fabiyi. But it was then they were calling her Ikebe Super. They were calling him Ikebe Super. Gistlover, now we already broke to Rosita. Oh no, assassin. Toma pa won mu e, toma ku rewerewe. We want to know who that lawyer is. That lawyer is the one representing the person that is representing Gistlover. Why would the person, the same lawyer, represent Baba Mohbad? tó ẹ̀yin tèmi ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí ẹ̀yin èèyàn ṣé òǹtọ́ lẹ rò wípé Lizzy Anjorin sọ lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin èèyàn ǹjẹ́ rò wípé lọ́ọ̀yà yìí ó ní nǹkan tí ó fẹ́ ṣe ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ohun tí Lizzy Anjorin ti sọ nínú fídíò yìí ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí dé parí kí ẹ tún gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ sí i. I'm not confirming it, I'm not confirming it. I am saying you guys should confirm it. I don't know if it's the same person. Because that man, Timothy Honey, imagine a competition against him, the nation. I don't know Shame, but Gistlover is fully involved. O competition. Petition melole mi ti ko melolo bo sórí Vanguard, melolo bo sórí The Nation. Abalo ababo o gbe sí The Nation mo nígbà tẹnu show tó wọ ẹ̀wọ̀n lọ́dọ̀ CP. So why did you go to CP and lied? Why do you have to go to